Sister Mary Odunlami. Sister Mary Odunlami. Okay. Ẹ má bínú, wọ́n ní ká tú ìsọjí yẹn sọ. Ìsọjí ọjọ́ mẹ́ta máa wáyé ní orí òkè yìí láti on the 28, 29, 30 of December. Tí ń dédé aago 6 ìrọ̀lẹ́ ní ìsọjí yìí máa wáyé. That is, there is going to be a revival on this mountain on the 28th, 29th, and 30th of this month. Time 6 p.m. in the evening. It's not a night meeting. So we employ all members to come to the church and invite your friends as well. Also, the Carol committee members should bákan náà ìfọ́rí máa wà, washing of the head. I hope you said I should demonstrate. Washing of the head is going to come up as well on the 31st of December. So please endeavor to be in church and also invite your members of the family to be around. This is what we do in Celestial Church, that God is keeping us alive and all our problems is being solved as well. Also, the Carol committee members are to bear it in mind. And also, we want to use this opportunity to announce the Carol committee members list, which goes thus: Brother Opekola Wole, Brother Damola Shoremekun, Brother Adeola Olamigoke, Brother Lanre Aziz, Brother Pelumi Ogunbolu, Brother Israel Adebisi, Brother Kayode Kutelu, Brother Kolade Adeboye. That is the male members. Then the female members are Sister Yetunde Ogunbolu, Sister Tosin Shoremekun, Sister Ronke Oyedele, Sister Imole Akitubowa, Sister Mary Odunlami, Sister Lanre, Sister Lara Kolawole, then Cape Elder Sister Tosin Okeowo, tí a mọ̀ sí Ìyá Richard. So these are the Carol committee members. Please, those that are concerned should please wait immediately after the service in order to have a deliberation. Then also the fee, owó tí wọ́n ti conclude pé gbogbo ọmọ kọ̀ọ̀kan máa san is 1,500 each. That is, all the children, each of the children, they are going to pay a token of 1,500 naira. So if you know that you have 2 or 3 or 4 children, not that you will pay for a child and you expect to collect 4 gifts. No, it's not done. So you are endeavored to pay a token of 1,500 naira each for each child. And we pray the Lord will bless our pockets in Jesus' name. Also, all committee members for this Carol, they are going to pay the sum of 10,000 naira each for the Carol program. Okay. Wọ́n sì fi tó wa létí ń ṣe wípé àwọn tí wọ́n máa ń fún àwọn ọmọ wa ní abẹ́rẹ́ àjẹsára tí a mọ̀ sí immunization, wọ́n wà ní ìta níbí. Ẹ má jẹ́ kí a dágunlá lórí ìlera wa. Ìlera ní ọrọ̀, that is, health is wealth. What you are trying to say is the people that normally give the vaccine, the immunization vaccine, they are outside. And the age group is from 0 to 5 years. So if your child falls under this age, please, immediately after the announcement, maybe the Sunday school coordinator will arrange the children to go outside to take the immunization. Àgbàládùá wípé Ọlọ́run á bá dá ọmọ wa sí, Ọlọ́run á dá àwa náà sí. Ẹ̀dẹ̀ máa ká fi ìlera wa tàfàlà. Health is wealth. Oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ nísìn. Àjàkálẹ̀ àrùn kò ní wọlé tọ̀ wá ní orúkọ Jésù. Ọdún náà á bá wa láyé, á bá wa láyé.
abá láàyè rẹ lórúkọ Jésù. Tí ìfilọ̀ bá kù, a máa gbọ́ láti ẹnu àwọn bàbá wa. Ẹ ṣé. Ẹ jẹ́ kí a wólẹ̀. Ìjẹ́wọ́ ìgbàgbọ́ ní àpapọ̀. Mo gba Ọlọ́run Baba Elédùmarè gbọ́, ẹlẹ́dàá ọ̀run àti ayé. Mo gba Jésù Kristi gbọ́, ọmọ rẹ̀ nìkan ṣoṣo Olúwa wa, ẹni tí a fi ẹ̀mí mímọ́ lóyún, ẹni tí a bínú Màríà ń dá, ẹni tó jìyà lọ́wọ́ Pọ́ntù Pílátù, ẹni tí a kàn mọ́ àgbélébùú, ẹni tí ó kú tí a sì sìn, tó sọ̀kalẹ̀ ní ipò òkú ní ọjọ́ kẹta. Ó jíǹde kúrò ní òkú, ó rókè ọ̀run, ó sì jókòó lọ́wọ́ ọ̀tún Baba Elédùmarè ní ibẹ̀ láti ṣèdájọ́ ayé wọn òkú. Mo gba ẹ̀mí mímọ́ gbọ́, ìjọ Celestial mímọ́, ìdàpọ̀ àwọn ènìyàn mímọ́, ìdáríjì ẹ̀ṣẹ̀, àjíǹde ara ní ìsà òkú, àti ìyè tí kò ní pẹ̀kun. Àmín. Jehovah Jésù Kristi, Michael mímọ́, Ọlọ́run ọ̀rọ̀, àpáta ayérayé, Ọlọ́run ìsádi wa, ọ̀rọ̀ rẹ lówùúrọ̀ yìí bàbá, jẹ́ kó ṣe ọkàn àti ara wa lóore. Ọ̀rọ̀ náà má jẹ́ kó dá wa lẹ́bi. Oore ọ̀fẹ́ rẹ kó máa bá wa gbé. Ní ìkẹyìn, ká fìjọba rẹ ṣeré jẹ ní orúkọ ńlá ti Jésù Christ Olúwa wa. Ọ̀rọ̀ Ọlọ́run yé, ọ̀rọ̀ Ọlọ́run lágbára, ọ̀rọ̀ Ọlọ́run yé, àìkú ní títí ayé. Ó yé, ọ̀rọ̀ Ọlọ́run yé, ọ̀rọ̀ Ọlọ́run lágbára, ọ̀rọ̀ Ọlọ́run yé, àìkú ní títí ayé. Ìwọ lè fi ṣe rẹ̀ sí Jésù. Rò dájú ìjọ mímọ́, báwo ló ti wádìí ọkàn rẹ̀ sí? Jọ̀wọ́ rò dájú ìjọ mímọ́. Ẹ̀jẹ̀ Kristi Jésù iyebíye ló mú ìràpadà wá fáráyé. Jọ̀wọ́ rò dájú ìjọ mímọ́. Ẹ̀jẹ̀ Kristi Jésù iyebíye ló mú ìràpadà wá fáráyé. Ẹni tó bá gbàgbọ́ tó sì gbọ́rọ̀ yóò rí iye ìjọ mímọ́. Ẹni ṣiṣẹ́ lónìí ọ̀run, múra síṣẹ́ ẹ̀yin aráyé. Ìgbà ìkẹyìn fẹ́rẹ̀ dé, iṣẹ́ làwọn oníbẹ̀. Ẹni ṣiṣẹ́ lónìí ọ̀run, múra síṣẹ́ ẹ̀yin aráyé. Ìgbà ìkẹyìn fẹ́rẹ̀ dé, iṣẹ́ làwọn oníbẹ̀. Wá ẹ̀mí mímọ́, wá alágbára, wá ẹ̀mí Ọlọ́run, wá ẹ̀mí mímọ́, ẹ̀mí Olúwa, wá alágbára.
wá o, wá o, wá o. Ọjọ́ agbára náà tí yọ sọ́dọ̀rù, tá a sọ́jọ́ mímọ́ kalẹ̀. Ìràwọ̀ méje ló yọ ní òkè ọ̀run, táwọn ẹyẹ òkè lùlì, táwọn ẹyẹ òkè lùlì, lùlì oore ọ̀fẹ́. Ìràwọ̀ méje ló yọ ní òkè ọ̀run, àwọn ẹyẹ òkè lùlì. Ìfẹ́ ló wúnà ké, ẹ jẹ́ ká ló fẹ́, gẹ́gẹ́ bí mímọ́ ti wí. Kọrin tí kìíní orí kẹtàlá, ìfẹ́ ló wúnà kọ́ wa. Bẹ̀rẹ̀ látẹsẹ̀ kìíní títí dé ìparí rẹ̀. Kọrin tí kìíní orí kẹtàlá, ìfẹ́ lòun náà kọ́ wa. Ọ̀nà iye máa rè o. Ọ̀nà iye rè o. Ọ̀nà iye. Ọmọ Ọlọ́run ẹ ké hallelujah. Àwa tí a máa yọ ayọ̀ ọdún tuntun ẹ jẹ́ ká ké hallelujah. Àwa aláyọ̀ ọjọ́ òní tá ó gba ìbùkún Ọlọ́run lọ sílé wa ẹ jẹ́ ká ké hallelujah. Ẹ jẹ́ ká jókòó. Ṣe ni a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ tó fi fún wa láti tún wà níwájú rẹ̀ lónìí. Ọba tó fún wa ní oore ọ̀fẹ́ láti máa jẹ́ ènìyàn kò ní kọ̀ wá sílẹ̀. Ẹ rí i pé à ń ṣe ohun gbogbo pápápá látara pé à ń lọ sí ìkórè bàbá ìjọ wa. Ọ̀nà dẹ̀ jìn díẹ̀ torí pé a ó tún kọjá nínú àwọn hold up go slow. Àwa wò pé ká tètè parí. Ṣùgbọ́n any service without sermon, it is not complete service. So that is why we are here. Láti máa ṣe ẹ̀sìn, láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. And mo dẹ̀ fẹ́ kí gbogbo wa níwọ̀nba àkókò kúkúrú tá a fi bá wa sọ̀rọ̀. Mo fẹ́ kí a tẹ́tí sílẹ̀ kí a gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Yóò dára fún wa lórúkọ Jésù. Ọdún náà tí à ń wò níwájú yìí kò ní bá wa nínú sàárè. Màá kàn rọ̀ wá lówùúrọ̀ yìí kí a fi ìgbàgbọ́ wa ká fi bá Ọlọ́run rìn. Ẹ̀kọ́ tí wọ́n kà fún wa ó sọ̀rọ̀ nípa Abel àti Cain. Kí ni ohun tó dẹ̀ ṣe pàtàkì ń bẹ? Àwọn tó bá fẹ́ bá wa ka ẹ̀kọ́ yẹn ẹ bá wa fún wọn ní microphone kan lè fi bá wa ka ẹ̀kọ́ yẹn torí tẹ́ ẹ bá bá wa kà láti inú ẹ̀rọ amóhùnbúgbàmù a ò ní lè gbọ́ nígbà tó bá tó àkókò tí a bá fẹ́ wo ìka ohùn gba ohùn sílẹ̀. Genesis orí 4 bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ ìkíní ẹni tó bá bá wa rí kó bá wa kà á. Ádámù sì mọ aya rẹ̀. Ádámù sì mọ aya rẹ̀. Ó sì lóyún. Ó sì lóyún. Ó sì bí Kéènì. Ó bí Kéènì. Ó sì wí pé. Ó wí pé. Mo rí ọkùnrin kan gbà. Yes. Lọ́wọ́ Olúwa. Yes. Ó sì bí Ébẹ́lì arákùnrin rẹ̀. Ó tún bí ọmọ kejì tó ń pè ní Abel. Ébẹ́lì á sì máa ṣe olùṣọ́ àgùntàn. Òun máa ń da ẹran darandaran ni. Ṣùgbọ́n Kéènì máa ń ṣe àròkọ. Kéènì a máa jẹ́ àgbẹ̀. Ó sì ṣe lópin ọjọ́ wọn nì. Nígbà tó tó àkókò. Tí Kéènì mọ ọ̀rẹ́ tó mọ ọ̀rẹ́ nínú èso ilé tó mú ọ̀rẹ́ rẹ̀ wá sí. Tí ó mú ọ̀rẹ́ rẹ̀ wá sí nínú èso ilẹ̀ rẹ̀.
ó mú ọrẹ rẹ̀ wá. ó sì ṣe lópin ọjọ́ wọn nì. ní òpin ọjọ́. tí Kéènì mú ọrẹ nínú èso ilẹ̀ fún Olúwa wa, àti Ébẹ́lì òun pẹ̀lú mú nínú àkọ́bí ẹran ọ̀sìn, àní nínú àwọn tí ó sanra. Olúwa sì fi ojú rere wo Ébẹ́lì àti ọrẹ rẹ̀, ṣùgbọ́n Kéènì àti ọrẹ rẹ̀ ni kò náání. Kéènì sì bínú gidigidi, ojú rẹ̀ sì rẹ̀wẹ̀sì. Olúwa sì bi Kéènì pé, èéṣe tí inú fi ń bí ọ? Èéṣì ti ṣe tí ojú rẹ fi rẹ̀wẹ̀sì? Bí ìwọ bá ṣe rere, ara kì yóò ha yá ọ bí? Ìwọ kò bá sì ṣe rere, ẹsẹ̀ bá ẹnu ọ̀nà lọ́dọ̀ rẹ̀. Hallelujah. Hallelujah. Ọlọ́run aláàánú yóò fàánú hàn wá. Àmín Jésù. Ẹ̀kọ́ tí wọ́n mú wá láàárọ̀ yìí, tí kì bá ṣe pé wọ́n tún gbé e sí Sunday àkọ́kọ́ oṣù kejìlá yìí, kì máa ń wù mí kí n mẹ́nu bà á púpọ̀. Ṣùgbọ́n Bíbélì sọ nínú ìwé Matthew orí 5 sísàlẹ̀ díẹ̀, ó ní ẹni tó bá ń ṣàánú, ó ní yóò rí àánú gbà. Mo ń sọ fún wa nínú àwọn ọ̀rọ̀ Ọlọ́run tí a ti ń bá wa sọ sẹ́yìn. Ọlọ́run gbé ayé ka orí fífúnni àti gbígbà padà. Olóyìnbó pè ní give and take. Tí ẹ̀dá kan bá wà láyé tó bá ní òun ò ní lè máa wà lórí nǹkan tí Ọlọ́run ti gbé kalẹ̀ nípa ìfúnni àti gbígbà padà, irú ẹni bẹ́ẹ̀ kò lè jẹ́ èèyàn. Ìgbà tí ìwé Jóòbù orí 2 ẹsẹ̀ 4 sọ tiẹ̀, ó ní Sátánì sì dá Ọlọ́run lóhùn pé awọ fún awọ, àní ohun gbogbo tí ènìyàn ní òun ni ó fi ra ẹ̀mí rẹ̀. Hallelujah o. Hallelujah. Kì í ṣe ẹsẹ̀ yìí wà fún pé bóyá a fẹ́ gbà lọ́dọ̀ rẹ lọ́ràn yàn, tàbí ẹnìkan lè gbé irú àwọn ọ̀rọ̀ Ọlọ́run ìkalẹ̀ kó máa fi tàn ọ́ jẹ. Kì í ṣe bẹ́ẹ̀. Ayé wà lórí give and take. Nínú àwọn ẹ̀dà ọ̀rọ̀ kan tí mo ti ṣe sẹ́yìn, mo tún sọ pé ayé wà lórí ìrúbọ, ayé wà lórí ẹbọ ọpẹ́. Abel, ó di òpin ọdún, ó mú nǹkan oko rẹ̀ wá síwájú Ọlọ́run, ó sì mú ohun tó dára tó jọjú, ó fi lélẹ̀ níwájú Ọlọ́run. Láti inú ọkàn rẹ̀, ó rò ó lọ́kàn pé Ọlọ́run ṣe mí lóore. Láti inú ọkàn rẹ̀, ó rò ó lọ́kàn wípé Ọlọ́run yìí yà mí lẹ́nu, ó sì mú nǹkan tó jọjú wá fún Ọlọ́run ni. Nínú ọkàn ènìyàn náà ni, tá bá wo ìwé Jeremiah 17:9, a ó rí ń bẹ̀, ó ní ọkàn ènìyàn kún fún ẹ̀tàn ju ohun gbogbo lọ, ó ní ó burú jáì, ó ní ta ló lè mọ̀ ọ́. Jeremiah 17:9, òun ló sọ bẹ́ẹ̀. Gbogbo èrò búburú nínú ọkàn, òun ni Kéènì bẹ̀rẹ̀ sí ní rò. Kò tilẹ̀ rò nípa pé Ọlọ́run ni ẹni tí ó ṣe ohun tó dára fóun. Kò kúkú ṣe pé Ọlọ́run fẹ́ jẹ, kò ṣe pé Ọlọ́run fẹ́ mu omi tàbí àwa là ń bọ́ Ọlọ́run, ṣùgbọ́n à ń ṣe àwọn nǹkan wọ̀nyí fún ìdí pàtàkì kan. Mo ti sọ fún wa nípa àwọn nǹkan tí wọ́n ń pè ní ìpínfúnni tàbí ẹbọ ọpẹ́ tàbí ìdúpẹ́ tàbí ìyìn sí Olúwa. Kí ni ìtumọ̀ rẹ̀? Kò sí nǹkan tó oníkálùkù bá ń ṣe, oníkálùkù kàn ń ṣe ara ẹni. Ẹni bá ṣe dáadáa, á rí dáadáa. Ẹni bá dẹ̀ sọ pé èyí tí ò dá lòun mọ̀ ṣe, á gba èrè ẹ̀. Ẹ kí hallelujah. Kí ni èrè tó wà ń bẹ̀? Nígbà tí a bá ti mú ọpẹ́ wa wá, a fi ń dí àwọn ọ̀tá wa lẹ́nu ni.
ìgbà tá a bá gbé ọpẹ́ kalẹ̀, àwa tá a wà nínú chọ́ọ̀chì yìí sìn, tí a bá ní kí àwọn tíṣà kan bẹ̀rẹ̀ sí ní kà wá, yóò ní iye tá a jẹ́. Hallelujah. But mo fẹ́ sọ fún ẹ pé tó bá jẹ́ pa ní ojú inú, tí a bá pé 100 níbí báyìí, kò ní yà ẹ́ lẹ́nu pé a ju 100 lọ. Torí gbogbo ìgbà ni àwọn tẹ̀mí máa ń bá wa dọ́gba, yálà nípa ti ẹ̀mí àbí nípa ti àwọn ẹ̀mí míì. Ìyẹn la ṣe máa ń gbàdúrà ní church, tá a fi máa ń fi ogun èṣù bú, a máa fi ń bú. Tolórin á fi máa sọ pé owó ogun èṣù owó lulẹ̀. Kì í ṣe wípé àwọn àdábọwọ́kọ orin, àwọn tó wà nínú ẹ̀mí, àwọn náà máa ń gbàdúrà nígbà gbogbo pé kí Olúwa kó bá wa gbógun ti iṣẹ́ Sátánì, ogun èṣù yóò dẹ̀ kúrò nínú ayé wa. Bí a bá ti mú ọpẹ́ wá, tí a bá ti mú ọrẹ wá, tí a bá ti gbé ẹbọ wa kalẹ̀ níwájú Ọlọ́run, ohun tó ṣẹlẹ̀ ni pé àwọn ọ̀tá tó ń dí ẹ lọ́wọ́ tí ò jẹ́ kádùúrà rẹ gbà, wọ́n lè so mọ́ ọpẹ́ tó gbé wá yẹn, kán wà lẹ́nu ẹ̀ fódìdí oṣù mẹ́ta. Èyí táwọn àlùfáà gbé wọ pẹpẹ, wọ́n kàn gbé wọ pẹpẹ ni. Àwọn tó ní oúnjẹ, àwọn ti gbé tiwọn lọ. Ọlọ́run kì í jẹ̀bà, Ọlọ́run kì í jẹ kọ́kọ́rẹ́, Ọlọ́run kì í mú omi. Àṣírí ni mo sọ fún ẹ yẹn. Ọ̀pọ̀ ń gbàdúrà nínú ìgbàgbọ́ yìí, wọ́n gbàdúrà títí wọn ò tí ì résí àdúrà. Láti ìgbà tó ti bẹ̀rẹ̀, wọn ò rí ọ̀nà àbáyọ, torí pé ohun tó yẹ kí wọ́n ṣe, wọn ò ṣe. Ayé wà lórí give and take. Hallelujah. Ó wà lórí give and take. Ohun tó gbé kalẹ̀. Dávidi wípé Olúwa tẹ́ tábìlì oúnjẹ sílẹ̀ níwájú mi ní ojú àwọn ọ̀tá mi, ó sì da òróró sí mi ní orí, ago mi sì kún àkúnwọ́ sílẹ̀. Kí ni ìtumọ̀ ọbẹ̀ yẹn? Ìtumọ̀ ọbẹ̀ ni pé Dávidi ti fi oúnjẹ àdídùn, ẹbọ ọpẹ́, ó ti gbé kalẹ̀. Àwọn ọ̀tá rẹ̀ tó fẹ́ dènà àdúrà rẹ̀, tí wọ́n fẹ́ gba gbogbo ògo lọ́wọ́ rẹ̀, wọ́n ti ṣùrùbọ ọpẹ́ tó ń ṣe lọ́wọ́. Lásìkò yẹn, ògo Ọlọ́run, ìfòróróyàn Ọlọ́run, àmì mímọ́ Ọlọ́run ó sọ̀kalẹ̀ sórí Dávidi. Dávidi rí àṣírí yẹn. Hallelujah o. Ṣùgbọ́n àpò onígbàgbọ́ lónìí, ẹgbẹ́ Kéènì ni wọ́n nínú church. Àti mú nǹkan wọn tàbí ìtọ́ máa mú wá gan, tó bá tẹ̀ wá pé wọ́n fẹ́ fi wò pé káyé má sọ mí lẹ́nu, wọ́n rẹ́dì láti mú nǹkan tí ó tó bí wọ́n nú, tí wọ́n pè é eléyìí ò lè jẹ́ kí nǹkan kan kó ṣẹlẹ̀, wọ́n á mú wá. Bó jẹ́ nínú ẹ̀dáwó, bó jẹ́ nínú ọpẹ́, bó jẹ́ nínú làkàkà fún wa, wọ́n rẹ́dì láti ṣe ọkàn ara wọn níkà. Tí kì í bá ṣe pé ó wà important lórí give and take, kí ló lè gba Ọlọ́run láti má gba aráyé là láì fi ẹnikẹ́ni rúbọ? Kí ló lè gba Ọlọ́run láti má lè sọ pé ẹ̀yin ayé ó yẹ rí gbàlà? Kí ló gba Ọlọ́run láti ṣe bẹ́ẹ̀? Kó tó mú ọmọ bíbí ẹ̀ kan ṣoṣo kó tó fi rúbọ. Ta ló fi rúbọ fún? Ta ló gba ẹbọ? Ọlọ́run ló tún gbà á. A ní à ń fi ẹbọ ọpẹ́, a fi ń de àwọn ọ̀tá nígbèkùn. Tì fún lọ́ràn ni wọ́n. Àwọn fẹ́ràn kí wọ́n jẹun kí wọ́n kú. Ìyẹn náà ṣe ń mú jẹ. Ìyẹn náà ṣe ń momi olómi. Ìyẹn ló jẹ́ pé ẹran ènìyàn ní tiwọn nígbà gbogbo. Wọ́n á di ọmọ ọlọ́mọ mọ́lẹ̀. Wọ́n á pa tọ̀sán tòru. Wọ́n á pa bí ẹ̀jẹ̀. Tì fún lọ́ràn ni wọ́n, ebi a máa pa wọ́n. Mo tilẹ̀ gbọ́ nípa ẹnu màmá kan tó sọ fún mi pé omijé wà lára oúnjẹ àwọn. Ìwọ ọmọ Ọlọ́run tó bá ń ṣẹ̀sìn, nǹkan kan wá ṣẹlẹ̀ sí ẹ, ló wá bẹ̀rẹ̀ sí ní sunkún. Wọn kàn náà, wọn ọ̀rẹ́ ní kánú, wọn ọ̀rẹ́ lẹ́ni tìǹ, kó sunkún dọ̀la, oúnjẹ wọn lòún fún wọn, wọn ò lè torí ẹ̀ ṣàánú ẹ. Torí náà Bíbélì sọ pé ayọ̀ la wá lọ́dọ̀ Bàbá, nínú ayọ̀ la wá lọ́dọ̀ Bàbá, ayọ̀ tí Bàbá fún wa kí ó dé òpin. Hallelujah. Nígbà tó tún wọ̀nù wa, ó tún wọ̀nù wa níbì kan nínú ìwé Psalm 100:2. Ó ní ẹ wọ ìwà ayọ̀ sí Olúwa yín lẹ̀ gbogbo, ẹ fi ayọ̀ sí Olúwa. Ó tún sọ bẹ́ẹ̀. Nígbà tó tún dénú
Deuteronomy 28:47. Ó ní nítorí tí ìwọ kò fi ayọ̀ sí Olúwa nítorí ọ̀pọ̀ ohun gbogbo. Ó ní nítorí náà ni àwọn ìṣẹ̀lẹ̀ yìí yóò ṣe máa ṣẹlẹ̀ sí ọ. Kò ní ṣẹlẹ̀ sẹ́yìn lórúkọ Jésù. Ó tẹ̀síwájú ní ẹ̀kọ́ yẹn 28:7 Deuteronomy. Ó ní nítorí pé ìwọ kò fi ayọ̀ sí Olúwa nítorí ọ̀pọ̀ ohun gbogbo, nítorí àìní, torí àìrọ́mọbí, torí àìríṣẹ́, torí àìróúnjẹjẹ, torí ẹgbẹ́ ń kọ́lé ìwọ ò kọ́, ẹgbẹ́ ń gun mọ́tò ìwọ ò gùn. Ó nítorí ọ̀pọ̀ ohun gbogbo. Ó tó náà ni Olúwa yóò ṣe gbé àwọn ọ̀tá èyí tí Olúwa yóò rán sí ọ dìde. Eléyìí tó túmọ̀ sí pé ewu wà nínú kéèyàn máa fi ayọ̀ sí Ọlọ́run. Ara ohun tó kó bá Kéènì nìyẹn. Gbogbo ẹni bá ní nǹkan láyé tó kàn wá wọ́mọ, ó wá wọ́mọ, ò lè ṣọpẹ́. Ohun tó Olúwa ń kọ́ wa lóṣù yìí ni pé oṣù ìdúpẹ́ la wà yìí. Hallelujah ńlá o. Oṣù kí mo la wà yìí? Oṣù ìdúpẹ́. Bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ oṣù tuntun tá a ṣe gbẹ̀yìn. Oṣù ìdúpẹ́ ni. Oṣù tá a fi wọnú ẹ̀sìn tá a fi wọnú oṣù tuntun yìí. Ìdúpẹ́ ni. Ẹbọ rẹ̀ wá. Sunday àkọ́kọ́ nínú oṣù kejìlá yìí pé Olúwa mo dúpẹ́ mo tún rí òní. Ó jẹ́ kọjọ́ òní tún bá mi nínú sàárè. Àkókò ọpẹ́ ló tún jẹ́ fún ọ. Tó bá ti ń ṣe yìí, àdúrà rẹ yóò sì máa gbà. Àwọn olùdènà wọn ò ní ráàyè nínú ayé tiẹ̀. Bóyá ló mọ̀ pé Sátánì a máa di àdúrà lọ́nà. Nígbà tí Dávidi gbàdúrà tó débì kan, balógun Páṣíà dí àdúrà Dávidi lọ́nà. Dávidi tún bẹ̀rẹ̀ sí í ṣàròyé. Ọlọ́run wá wò pé ọkùnrin tó ń ṣàròyé yìí mo ti fi rí ayọ̀ ránṣẹ́ fún tipẹ́. Holy Michael, ẹ wá trace kẹ wá lọ wo Gabriel lójú ọ̀nà. Kí ló ṣẹlẹ̀ sí tí ọkùnrin tó fi ń pariwo tó yìí? Ìgbà tó máa dójú ọ̀nà ni wọ́n rí wípé balógun Páṣíà ó ti dè àdúrà yẹn lọ́nà. Kí hallelujah kan. So nípa ẹbọ ìdúpẹ́, ẹbọ ọpẹ́, ayé wà lórí give and take. Onígbàgbọ́ tó bá kàn ń ṣẹ̀sìn, táwọn kan ń fi ẹ̀sìn ìgbàlódé, táwọn fẹ́ pé kò sí nǹkan tó jọ. Jésù kan sọ nínú ìwé Matthew 5, bóyá bí verse 17. Ó ní èmi kò wá láti pa òfin tàbí iṣẹ́ àwọn wòlíì run bí kò ṣe láti mú ṣẹ. Kéènì máa lu àbúrò ẹ̀ pa. Bíbélì sọ pé bí ìwọ bá ṣe rere, tó bá ń gbọ́rọ̀ Ọlọ́run, tó bá jẹ́ni tí ó jẹ́ ẹni Ọlọ́run tòótọ́, tó bá ń gbọ́rọ̀ Ọlọ́run, tọ́rọ̀ Ọlọ́run bá yí ẹ, jígí ni gíláàsì lọ̀rọ̀ Ọlọ́run. Tó bá ti ń wo àwòrán ara rẹ níbẹ̀, tó bá ti mọ̀ pé o involve, ó dẹ̀ mọ̀ pé o ti ṣẹ̀, lọ́lẹ̀ àánú kó lọ gbàdúrà after the sermon. Olúwa mo ríra mi nínú wàásù yìí o, dáríjì mi o. Tó bá fayọ̀ gbà á, èrè ńlá ni. Ṣùgbọ́n bí wọ́n bá ṣe rẹra kí wọ́n yá, tí kinní yẹn bá ṣẹlẹ̀ tó ń kọlù ẹ, tọ́rọ̀ ọ̀rọ̀ yẹn ń kọlù ẹ, tó ń gún ẹ, tó wà láyọ̀ nínú abẹ́ ọ̀rọ̀ Ọlọ́run yẹn mọ́. Torí pé kinní yẹn ó ti mọ̀ wípé ọ̀rọ̀ tó sọ pé o free nínú ọ̀rọ̀ yìí o. Ohun tó kù ẹ ni pé kó lọ gbàdúrà kó bọ́ Ọlọ́run sọ pé kó dáríjì. Kì í ṣe wípé kó tún wá mú ìbànújẹ́ wá. Torí pé tó bá ti mú ìbànújẹ́ wá, o tí ì fẹ́ yí padà ni. Kí hallelujah o. Tí ọ̀rọ̀ Ọlọ́run tó ń gbọ́ tó kàn ẹ́ gbọ̀ngbọ̀n tó bá fi mú ìbànújẹ́ wá, o tí ì fẹ́ yí padà ni. Ọ̀rọ̀ Ọlọ́run kì í mú ìbànújẹ́ wá. Torí Bíbélì pé ọ̀rọ̀ Ọlọ́run ní ìròyìn ayọ̀. Ó ní mo mú ìròyìn ayọ̀ tọ̀ yín wá, èyí tí í ṣe ti ènìyàn gbogbo. A pè ọ̀rọ̀ Ọlọ́run ní ìròyìn àlàáfíà. Ìròyìn orílẹ̀-èdè a máa bani nínú jẹ́. Ìròyìn látọwọ́ ènìyàn, àwọn nǹkan tá a lè kà nínú ìwé ìròyìn tó níròyìn ó fi tà. Mo rò pé ó yẹ kí àwọn oníròyìn gan máa wò pé ìròyìn yìí ò tiẹ̀ hot, ìròyìn yìí ò rìn. Àmọ́ tó bá ń gbọ́ pé wọ́n gbé orí mẹ́ta ń bì kan, wọ́n yọ ẹsẹ̀ aláboyún, ọmọléèwé mẹ́fà wọ́n yìnbọn fún. Àwọn oníròyìn asáré gbé ìròyìn yẹn, ìròyìn yẹn máa tà. Gbogbo ìròyìn pátá tí ènìyàn ń kọ, ìròyìn ìbànújẹ́ ni, kò sì má àlàáfíà wá. But ìròyìn kan tó dára jù tó mú àlàáfíà wá fún ènìyàn, òun ni ọ̀rọ̀ Ọlọ́run. Kí ni mo pè é? Òun ni ọ̀rọ̀ Ọlọ́run. Nítorí náà bó ṣe ń gbọ́ yóò máa fún ẹ ní àlàáfíà, bó ṣe ń gbọ́ yóò máa fún ẹ ní ìdáǹdè. Ẹ jẹ́ ká kẹ́kọ̀ọ́ lára Cain and Abel. Bíbélì ò dẹ̀ sọ nǹkan mẹ́ta fún wa.
hallelujah o. Tí Bíbélì bá sọ nǹkan mẹ́ta fún wa, ó fi Ọlọ́run hàn wá, ó sì fi Sátánì hàn wá. Ìjọba Ọlọ́run, ìjọba èṣù. Mo ṣe béèrè níbì kan pé ìjọ mélòó ló máa ṣẹ́kù lọ́jọ́ ìkẹyìn. Tá bá dẹ̀ wo ẹ̀kọ́ kejì, Matthew 25 from 31, ẹ rí i pé ó ti pín wọn sí méjì níbẹ̀. In fact, nígbà tá à ń sọ̀rọ̀ nípa àwọn múndíá mẹ́wàá, mélòó la pín múndíá mẹ́wàá sí? Mélòó? Méjì ni. Jésù sọ̀rọ̀ nípa nǹkan méjì, kò sí nǹkan mẹ́ta. Ọkùnrin àti obìnrin ló ń bímọ. Iná tẹ ìtàn tó ń tàn lọ́wọ́lọ́wọ́ yìí, positive and negative ló tàn. Fóònù tó wà lọ́wọ́ ẹ, positive and negative ló operate ẹ. Káà ẹ, positive and negative ní ọ̀run àtilẹ̀, Ọlọ́run èṣù, òkùnkùn ìmọ́lẹ̀. Ó tilẹ̀ sọ́nùwé oníwàásù orí 3, ó ní ohun gbogbo ni àkókò wà fún. Ìgbà bíbí ni àti ìgbà kíkú, words and opposite. Kò sí nǹkan mẹ́ta. Jésù pín Bíbélì sí méjì. Ìgbà kan májẹ̀mú ṣáájú, ìgbà kan a pè ní májẹ̀mú tuntun. À ń sọ̀rọ̀ nípa ọ̀run rere àti ọ̀run àpáàdì. Ìgbà tó tún bá wọn sọ̀rọ̀ ń bí, tó kúrò lọ́dọ̀ àwọn múndíá mẹ́wàá nínú ẹ̀kọ́ yẹn. Ẹ̀kọ́ yẹn náà ló ti sọ̀rọ̀ nípa múndíá mẹ́wàá. Ibẹ̀ náà ló ti tún sọ̀rọ̀ nípa ebi ń pa mí, ẹ ò fún mi lóúnjẹ, òǹgbẹ ń gbẹ mí, ẹ ò fún mi lómi mu. Àwọn kan fún lómi mu, wọ́n fún lóúnjẹ, wọ́n gbà á sílé, ó ṣàìsàn, wọ́n gbé lọ sọ́sibítù, wọ́n nígbà wo lélẹ́ ìṣẹ̀lẹ̀, ó ní níwọ̀nba àgbà tí ẹ ti rẹ́ni tí kinní yẹn ń ṣe, tẹ́ ẹ̀ ṣe fún, ó lè mi lẹ̀ ṣe fún. Bíbélì wípé ẹni ń ṣàánú yóò rí àánú gbà. Àwọn bàbá wa náà dẹ̀ máa ń pa òwe, wọ́n á ní àràgbé láyé. Hallelujah. Tí a bá jẹ́ Kristẹni, tá à ń wá sí tá àti ẹ̀ náà ní pé bóyá a fẹ́ tọ́jú àwọn ọmọ òrukàn, àwọn aláìní, àwọn ìránṣẹ́ Ọlọ́run. Bíbélì pé wọ́n ní àwọn ará ilé ìgbàgbọ́. Ọpẹ́ rẹ, ìdámẹ́wàá rẹ, ojúṣe rẹ ni. Torí ẹnikẹ́ni ò lè mú ohun kan lọ sí ọ̀run. Wọ́n nípa ìgbìyànjú yín nínú ayé, bẹ́ẹ̀ ṣe ń ṣàánú sí. Èmi tí ẹ kí yín kú oríire láàárọ̀ yìí, sọ fẹ́ pé o kú oríire. Ó tí kì í dáadáa. Hallelujah. Oríire tí mo lè ṣe ni pé níbo ló ka yín mọ́ láàárọ̀ yìí? Ẹ sọ̀rọ̀. Ọjọ́ òní ká àwọn kan mọ́ bì kan. Ká àwọn kan mọ́nú ìbànújẹ́. Ká àwọn kan mọ́ ìwà ìkà. Ọjọ́ òní ká àwọn kan mọ́ ibi. Ṣeré dáadáa tí máa wàásù. Ó dẹ̀ máa ń fẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run kó yé yín ju bí ẹ ti ṣe mọ̀ ọ́ tẹ́lẹ̀. Hallelujah. Forí bọ́gò. Bàbá mi, ẹ kú ojúmọ́. Àlọ́gbá aláboyún. Àrò ìyá nídìí ọmọ tuntun mẹ́rin. Bàbá tó ń bá yín dulẹ̀ lánàá yẹn, ẹ gbàbẹ̀ lọ tẹ́ bá ti ń bọ̀ kẹ́ gbé orí ẹ̀ wá fún mi. Mo nílò orí ẹ̀. Ibi tó ká àwọn kan mọ́ nìyẹn. Wọn sì tí ì ṣe tán àti ronúpìwàdà. In fact, ẹ̀yin náà rí i pé àṣírí wọn dẹ̀ ń tú lọ́wọ́lọ́wọ́ báyìí. Àbí bẹ́ẹ̀ kọ́? Àṣírí èṣù kò ní bò. Àṣírí ọ̀tá ò ní bò. Ìwà ìkà. Ìwà ìkà. Mo kọ ọ̀rọ̀ kan sórí Facebook lánàá, mo ní orin àìkédà ẹ̀rọ ni bàbá wa kọ́lá àfọ̀rún kẹ́ wọn. Ó ní ayé ògún kẹ́kẹ́ mọ́ ó di wókòwókò. Ayé ògún kẹ́kẹ́ mọ́ ó di wókòwókò. Bùrọ̀dá olówó òjijì, àǹtí olówó ọ̀sán gangan. Owó yàtọ̀ sówó. 1 Timothy chapter 6 verse 10 ẹni tó bá rí. 1 Timothy chapter 6 verse 10 ẹni tó bá rí. Yes. 1 Timothy chapter 6 verse 10. Ó yẹ ká lè understand ara wa. Àwọn tí wọ́n ń ṣàánú, àwọn ni tí wọ́n ní ìjọba Ọlọ́run.
Jésù sọ̀rọ̀ nípa ìjọba Ọlọ́run nínú ẹ̀kọ́ kejì. Ó sì sọ̀rọ̀ nípa ìjọba ọ̀run àpáàdì. Ṣùgbọ́n kí ló lè gbé èèyàn dé ìjọba Ọlọ́run? Kí ló lè gbé èèyàn dọ̀run àpáàdì? Tó bá ti rí kó bá mi kà á, máìkì yẹn dáa. Tí àìbá ti lo máìkì ẹ ti bà nǹkan tá à ń ṣe. For the love of money is the root of all evil. Nítorí ìfẹ́ owó ni gbòǹgbò ẹ̀ṣẹ̀. Which while some converted after. Èyí tí àwọn mìíràn ń wá káàkiri. They have heard from the faith. Hallelujah. Wọ́n sẹ́ ìgbàgbọ́ wọn, wọ́n yà kúrò lọ́nà ìgbàgbọ́. And pierced themselves through many sorrows. Hallelujah. Wọ́n kì ara wọn bọnú ìpọ́njú láti bẹ̀ wọ́n gún ara wọn lọ́kàn. Wọ́n bà ayé ara wọn jẹ́. Ìfẹ́ owó ni gbòǹgbò ẹ̀ṣẹ̀ èyí táwọn ẹlòmíràn ń wá kiri. Ṣé nǹkan rẹ ni kó gba ẹ̀mí ọmọ ní jẹ kó tó dolówó ẹ̀rí? Èké ti dáyé ọ̀nà ti jì, àbòsí ti dáyé ọjọ́ ti pẹ́. Jésù Kristi nígbà tó ń bẹ láyé, ó ń jí òkú dìde, ó ń márọ lára dá. Wọ́n purọ́ mọ́, wọ́n ṣèké mọ́, wọ́n ní sọ pé kó máa sanwó orí mọ́. Hallelujah ńlá o. Ìpànìyàn ti bẹ̀rẹ̀ láti gba ayé Kéènì. Ìran àwọn Kéènì ní pa ènìyàn. Kẹ́ ẹ wọnú ilé onílé. Ọmọ ọlọ́mọ tó jókòó jẹ́jẹ́ tó fẹ́ jẹun ọjọ́ alẹ́. Láì ṣe pé bóyá ó bá wọn jalè, láì ṣe pé bóyá ó bá wọn gbébọn. Kẹ̀dẹ̀ wọnú yàrá ẹ̀ lọ, kẹ̀dẹ̀ gbé. Dẹ̀ máa ní ó yá, wọ́n fẹ́ gba 1 million, 100 million. Wọ́n fẹ́ gba 50 million. At the end of the day, àwọn míì sanwó yẹn, wọ́n tún pa wọ́n. Wọ́n ń gbẹ̀mí ìwà ìpànìyàn. Ó ti wá gògò. Ṣó túbọ̀ ń burú sí ni ká sọ? Túbọ̀ ń bàjẹ́ sí ni. Ìran Kéènì ni wọ́n. Àwọn ìran aláìnítẹ́lọ́rùn. Àwọn ìran ojo. Wọ́n ti mọ̀ pé bí táwọn lọ́rùn àpáàdì dẹ̀fẹ̀ jáwọ́. Wọ́n ti rò pé ẹ̀ṣẹ̀ tí àwọn dá ti pọ̀. Báwo lọ́lọ́run ọ̀run ṣe fẹ́ dáríjì wọ́n? Ìdí nìyẹn tó fi kú sọ pé àwọn máa ṣe é lọ. Torí àwọn ti mọ̀ pé ọ̀run àpáàdì làwọn lọ. Kò sírú wàásù tẹ́ lè ṣe fún wọn tán lè yí padà. Nítorí wípé wọ́n gbà pé gbogbo ohun táwọn ti ṣe àwọn ò lè rí ìdáríjì gbà. Ìdáríjì wà bí ẹlẹ́ṣẹ̀ bá wá tó bá wá síwájú Ọlọ́run tó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ tó fi gbogbo àníyàn rẹ̀ lé Ọlọ́run lọ́wọ́. Ọlọ́run ní òun yóò dáríjì. Kò sírú ẹ̀ṣẹ̀ tí ènìyàn lè dá tí ò ní dáríjì. Bó ṣe ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ yẹn, o lè tún máa wo ẹ̀dà ọ̀rọ̀ yìí nínú fídíò. Bóyá YouTube ló ti wo àbí Facebook. Kò sí ẹ̀ṣẹ̀ tó dá tí ò ní dáríjì. Bóyá torí ẹ̀ ní ò tí ì jẹ́ kó yíra kúrò nínú ìwà ìbànújẹ́ rẹ. Bóyá torí ẹ̀ ní ò tí ì jẹ́ kó kúrò nínú gbogbo àwọn ìlànà tí Ọlọ́run sọ pé kó má ṣe tó sì ń tẹ̀síwájú lórí ẹ̀. Torí ó ti gbà wípé ohun tó ṣe yìí ó ti pọ̀, kò dẹ̀ lè sí ìrònúpìwàdà. Mò ń sọ fún ẹ pẹ̀lú ìdánilójú pé ìrònúpìwàdà sì wà fún ọ. Ìdáríjì ẹ̀ṣẹ̀ sì wà fún ọ. Ọlọ́run ọ̀run ọba tí dáríjì ni. Ó ní àánú rẹ̀ tóbi sí gbogbo àwọn tó bẹ̀rù rẹ̀. Ó ní bí ìlà oòrùn ti jìnnà sí ìwà oòrùn. Ó ní bẹ́ẹ̀ ni ó mú ìrékọjá wa jìnnà kúrò lọ́dọ̀ wa. Bí bàbá ti ń ṣe ìyọ́nú sí àwọn ọmọ, ó ní bẹ́ẹ̀ ni Olúwa ń ṣe ìyọ́nú sí gbogbo àwọn tó bẹ̀rù rẹ̀. Nítorí pé ó rántí pé erùpẹ̀ ni wá. Ọjọ́ wa dàbí koríko. Bí ìtànná ewé kókó ìgbẹ́, ó gbilẹ̀. Ó ní nítorí tí afẹ́fẹ́ fẹ́ kọjá lórí rẹ̀ kò sí mọ́. Ibùjókòó rẹ̀ kò sí mọ́ òun mọ́. Àánú Ọlọ́run ayérayé ni láti randíran. Mo ń rọ̀ wá ní àkókò yìí pé kò sírú ẹ̀ṣẹ̀ tó lè dá kó ti máa dábọ̀ lógójì ọdún tó bá padà wá síwájú Ọlọ́run. Mo láìkí orin ìránṣẹ́ Ọlọ́run arákùnrin wa Àtòríṣe. Nígbà tó stage kan, ó kọ orin kan, ẹ̀yin akọrin ẹ̀ tí mò ń sọ. Ó ní mo ti padà, àbí ẹ bá mi kọ́, mo ti padà sọ́dọ̀ rẹ bàbá. Yes. Bàbá ló pè mí pé kí n máa bọ̀, èmi ti padà sọ́dọ̀ rẹ. Ẹ jẹ́ ká dìde ká kọrin. I'm back, oh Lord. I'm back to you, oh Lord. You have been calling me to come back, and I'm back to you finally. Mo ti padà sọ́dọ̀ rẹ bàbá. Bàbá ló pè mí pé kí n máa bọ̀, èmi ti padà sọ́dọ̀ rẹ.
mo ti padà sọ́dọ̀ rẹ bàbá. Bàbá ló pè mí pé kí n máa bọ̀, èmi ti padà sọ́dọ̀ rẹ bàbá. Hallelujah. Àkókò nìyí fún ọ láti padà. Má jẹ́ kí wọ́n ṣẹ̀ṣẹ̀ rí ẹ mú kó tó máa ronú pé ọ̀dà pé ohun tó ń ṣe yìí pé kò dára. Tóró gbàgbọ́ pé ohun tó ń ṣe ò dára. Tóró mọ̀ pé ohun tó ń ṣe ò dára. Jáwọ́ nínú ìwà ìpànìyàn. Ìjọba ọ̀run àti ìjọba ti Sátánì. Ìjọba méjì ló wà. Ọ̀run méjì ló wà. Ọ̀run rere àti ọ̀run pàdé. Ìjọ méjì ló máa ṣẹ́kù lọ́jọ́ ìkẹyìn. Ìjọ méjì ló máa ṣẹ́kù lọ́jọ́ ìkẹyìn. Ìjọ àkọ́kọ́ ìjọ Ọlọ́run. Ìjọ kejì ìjọ Sátánì. Gbogbo ọkàn tó ń lọ sí ìjọba Ọlọ́run lórúkọ Jésù Kristi, ilé ológo náà ò ní bọ́mọ yín lọ́wọ́. Ó yá kí hallelujah pàdé bẹ́ẹ̀ tó bá rí bẹ́ẹ̀. Ògo Ọlọ́run yóò sì farahàn. Nítorí náà Bíbélì sọ pé ẹgbẹ́ búburú a máa ba ìwà rere jẹ́. Ẹ jẹ́ ká jáwọ́, ẹ jẹ́ ká yí padà. Dìde dúró lórí ẹsẹ̀ rẹ. Ó sọ fún Ọlọ́run láàárọ̀ yìí wípé Olúwa.